ǹlẹ́ o tọ́lẹ́ẹ̀tì ògbómọ̀ṣọ́ ọmọ àkànbí ló rán wa sí ẹ o. èmi ò tíì wá fún ọ. èmi àti ẹ a máa mú nǹkan lẹ̀ pẹ̀lú rádaràda lórí burúkú tó ń ṣe yìí. ọmọ àkànbí ló rán wa sí ọ. mo fẹ́ jíṣẹ́ rẹ̀ fún ọ, mo fẹ́ play ẹ̀ ǹjẹ́ ń bọ̀ gbé wá sí bíbá. gbogbo ẹ̀yin èèyàn, ọmọ àkànbí ní ká báwọn gbé fún tọ́ílẹ̀tì ilé Ayélára kó dọ́dọ̀ rẹ̀. tọ́ílẹ̀tì ògbómọ̀ṣọ́ ká báwọn ṣíà ìdọ́dọ̀ rẹ̀, nítorí ẹ̀ la fi wá ran ọmọ àkànbí lọ́wọ́ láti ṣíà ilé ìdọ́dọ̀ rẹ̀. tó bá ti rí ìwọ ló ń fi mẹ́sẹ̀jì yìí ránṣẹ́ sí. orí ẹ̀ polo yẹn, orí ẹ̀ polo, mò ń bọ̀ wá fún ẹ, mi ì tíì dé. ṣé olórí ẹ ò pé ni? lórí fọ́nrán ìmáàmù kan ló jáde, ó ń sọ̀rọ̀ lọ, ó ní ọ̀rọ̀ Islam, ó ní pé bàbá rẹ́nikẹ́ni kan tó bá jáde wípé òun rí ọjọ́ oṣù Ramadan àbó mú oṣù tí Sultan of Sokoto tí ó dẹ̀ ti sọ̀rọ̀, ó ní ànábì ní kí àwọn pa irú ẹni bẹ́ẹ̀ ni. èmi ò go against nǹkan tó sọ yẹn, mi ò go against nǹkan tó sọ yẹn rárá àtọ̀. ó lànábì ní kí àwọn pa ẹni bẹ́ẹ̀. kọ̀ọ̀kan tó dàbẹ̀ pé ó ń jọ mí lójú ń bẹ̀ ni pé máa yẹn máa wá parí ọ̀rọ̀ ẹ̀ tán. nígbà tó máa parí ẹ̀, ó lóun ò ní kan lọ pa èèyàn kankan. ó ní but òfin ẹ̀sìn wa ni. Definitely ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin àfáà wa tẹ́ já ṣáájú wa, ọ̀pọ̀lọpọ̀, kò ń ṣe gbogbo yín o, ọ̀pọ̀lọpọ̀ ẹ ti ṣí èrè, orí yín ti burú. ọmọ àkànbí tù ló ń sọ̀rọ̀, orí yín ti burú. so kí lẹ ń tẹ̀lé ànábì fún? kí lẹ sọ pé ń tẹ̀lé ànábì fún gbà tẹ́ ẹ̀yà wèrè? nínú yín ló sọ pé ànábì fẹ́ Aisha, yálàwá Aisha radiyallahu anha, ó fẹ́ ní ọmọ ọdún 6, ó jábàálẹ̀ ẹ̀ lọ́mọ ọdún 9. ààrí wèrè kankan nínú ẹ̀yin pípù yìí kẹ́ jáde kẹ́ ẹ fọmọ yín. mo dẹ̀ sọ ní last time yẹn gbà yẹn, mo ní èyí tí ò bá ti lè fọmọ ẹ̀ fọ́kọ lọ́mọ ọdún 6 kó dẹ̀ sọ pé tó wọlé tọmọ mi lọ́mọ ọdún 9 o. mo ní ẹ̀ kì í ṣe, mo ní ọmọ àlè lẹ́yìn ànábì ní. ìgbà yẹn ni mo sọ pé ọmọ àlè lẹ́yìn ànábì ní, bọ̀tẹ́lẹ̀ rí bú ní. ọmọ àkànbí tù ló ń sọ̀rọ̀, kò ní dá fẹ́yìn pípù yìí, ẹ̀ ní ṣoríire. ṣebí ọ̀rọ̀ alukurani ló sọ̀rọ̀, ba'da al-isti'adha wal basmala, ó ní ati'u Allaha wa ati'u rasul. ẹ tẹ̀lé tọlọ́hun, ẹ tẹ̀lé tànàbùwà Muhammad. ibi tí mo fẹ́ lò nìyẹn o. ó parí ẹ̀ sórí wa ulul amri minkum, nítorí ẹ̀yin òpònú tẹ́ máa fẹ́ judge lórí kọ́mẹ́ǹtì mi. tẹ́ kọ́ máa gbórí wọlé bẹ́ẹ̀ ṣe máa gbórí wọnú tírélà máa pa yín pààrọ̀ yín dànù nìyẹn. ó ní ati'u Allaha wa ati'u rasul. ẹ tẹ̀lé tọ́lọ́run, ẹ tẹ̀lé tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. wa ulul amri minkum, àtàwọn tó bá jẹ́ aláṣẹ. fine, ibi tí n fẹ́ lò ati'u Allaha, ẹ̀yin ti tẹ̀lé tọ́lọ́run nìyẹn. ẹ ti kà á nínú àlùkùránì nìyẹn, bó tiẹ̀ jẹ́ pé ẹ̀rí mú wá wípé wọ́n ní kẹ́ ẹ pa ẹni tó jẹ́ pé ó bá mú oṣù Ramadan lẹ́yìn Sultan of Sokoto. ká tiẹ̀ wá gbà wípé Sultan of Sokoto ètí ìdáyé nígbà tó sọ àlùkùránì kalẹ̀. fine, wa ati'u rasul. ẹ tẹ̀lé tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin òpònú, ẹ̀yin wèrè yìí, ẹ̀yin aṣièrè wèrè ń jálí múrísẹ̀lì náà yìí. kí ló dé tẹ́ tẹ̀lé ànábì? kẹ́ ẹ mú ọmọ yín lọ́mọ ọdún 6, kẹ́ ẹ fi lọ́kọ, tó bá dọmọ ọdún 9 kẹ́ ẹ ní kó wọlé tọ̀. ṣé rí gbogbo ẹ̀yin pípù yìí tẹ́ ń da Nàìjíríà rú, tẹ́ ẹ fẹ́ ká ní ìsinmi, tẹ́ ń fi ẹ̀sìn dáyé wa láàmú. àwọn ọmọ tẹ́ ń kó lọ sí skul, tẹ́ ẹ fẹ́ kán lọ́kọ lọ́mọ ọdún 6, tẹ́ ẹ fẹ́ kán jábàlẹ̀ wọn lọ́mọ ọdún 9, ẹ ní jèrè wọn. albarka ọlá nàbọ̀ Muhammad, ọlá tí tóbi ìjọ kan oṣù Ọlọ́run. ẹ fẹ́ da Islam yẹn rú ni, ẹ fẹ́ da everything rú ni, ẹ fẹ́ ká nísinmi. fine, Mr. Man, ọ̀gbẹ́ni tó máa ń fa igbó, tó máa ń mú anything kó tó gorí mímbàrí, ìwọ ni mo bá lọ́rọ̀ o. ó ti sọ̀rọ̀, inú àwa followers ẹ̀ làwa jẹ́, aláìkí ẹ gan, nítorí ó máa ń ya wèrè. ṣọmọ báwa gan sọ lórí, so ó máa ń ya wèrè kó tó gorí mímbàrí. so àwa gan dẹ̀ máa ń sọ lórí, so wèrè ló máa ń tọ́ ẹsẹ̀ wèrè. right, àtẹ̀lé ẹ. ó ti sọ̀rọ̀ pé ẹni tó bá ti mú oṣù Ramadan
tó bá ti mú jáde báyìí kó ṣe kí ni lẹ́yìn Sultan of Sokoto kó ṣe kí ni kó pa onítọ̀hún. But my man ó fuck up ibi kan wà tó ti fuck up tó ti dùn mí jù ó mọ́ ni ó sọ̀rọ̀ ó ní òní kan lọ pa èèyàn kankan. Àlàyé ò fuck up ó ní òní kan lọ pa èèyàn ó kàn sọ ìdájọ́ ẹ̀sìn ni. Definitely ọmọ àlè tí wọ́n ń pè ẹ́ nílé bàbá rẹ̀ tí wọ́n náà kì í ṣọmọ ilé àwọn yẹn ọmọ àlè nìyẹn. Definitely ọmọ àlè lẹ́lẹ́yìn ànábì ṣọ́pẹ́pọ́ ọmọ àlè ẹ ti di méjì. Definitely ó kàn fi Islam ó ń fa ànábì jẹun ni ó tọ́ sí. Definitely ò ní láti bọ̀tán rí ó lé láti bọ̀tán rí. Kò yẹ kó tún sọ yẹn mọ́ lẹ́yìn sermon kó máa sọ pé mi ní kẹ́ lọ pààyàn. No o ti sọ already o ti ní pé okay ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn o kan lọ pa ni ànábì ni ẹ pa ni. Then number one Mr. Imam afagboko tó borí èmi ń bàrí aṣinilọ́nà ṣẹ́rẹ́ ìwèrè tá ń kírun lẹ́yìn ẹ̀ mi tí ì sọ fún yín pé lórí burúkú ni yín o mi ìdẹ̀ tí ì sọ fún yín pé máa ṣòfò mò ń bọ̀ fún yín tó jẹ́ pé wọ́ bí Islam ó ṣe máa bàjẹ́ lẹ́yìn máa wá mi tí ra ètì tì yín. Mr. Man kí ló dé ǹjẹ́ olọ́mọ kankan tó jẹ́ ọmọ ọdún mẹ́fà o tí ì fi ọmọ ọdún mẹ́fà kan lọ́kọ̀ kan jábàálẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án ọmọ àlè ni ẹ Mr. Man. O tún wá sọ̀rọ̀ wá parí ẹ̀ ó ní òní kan lọ pààyàn kankan wáì tó ṣe lọ pààyàn ìwọ ò sí nínú level táwa wà pé afṣu salama ká pé àlàáfíà ìwọ ò sí ń bẹ̀ ìnira ló ń pín. Ogo Sokoto òun nìkan ló ní ìmọ̀ jù ní gbogbo ayé fine tó bá tiẹ̀ wá jẹ́ pòun ni tá a bá là ń tẹ̀lé ẹni tọ́lọ́run bá tún fún ní ìmọ̀ míì kò tún lè sọ̀rọ̀. Sórí in tó ń ṣe ẹ́ ò ń bínú orí adé kan ó fi ń ba ti Islam jẹ́ ni ò ń bínú orí adé kan ó fi ń ba yí ara ẹ̀ jẹ́ ni ò ń bínú orí adé kan ó fi ń tara ẹ̀ lọ́pọ̀ ó ti tẹ́ òpònú kò ní dá fẹ́yìn tẹ́jọ wà ní kánkọ́sì kan náà ẹ̀ ní sóríire ẹ̀ máa ṣòfò ni. ọmọ àkọ́bítù ló ń sọ fún yín pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ ní mọ̀ nira. tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ sórí ìwà àtàwọn kákọ́ọ̀sì ẹ tó jẹ́ pé ẹgbẹ́ báńdíìtì lẹ fẹ́ dálẹ̀ lẹ̀ Yorùbá yóò ṣojú àwa àti yín àjọ mú nǹkan lẹ̀ sí ẹ lórí ẹ ò pé ni ẹ̀yin báńdíìtì olórí burúkú ọmọ àlè.